Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV Muswobi. Wọ́n wo interview Pasuma lórí Wasila Codec TV and inú mi jẹ́ ń dùn. But ṣẹ́mọ̀ bínú mi ṣe ń dùn yẹn mo ń rí pé those people causing controversy between all these celebrities, they are just fans. Kò ń ṣe àwọn ló ń bára wọn jà. Orogún wò fine. Ṣé Wasiu Alabi Pasuma is the kind of person tí mo rí as somebody tó yẹ pé òun náà ní tiẹ̀ lára o. Kò sẹ́ni tó pé o. Saheed Osupa ní tiẹ̀ lára. K1 the ultimate ní tiẹ̀ lára. Malaika ní tiẹ̀ lára. All of them wọ́n ní tiwọn lára. But gbogbo wọn ni wọ́n ní quality tó dáa. Ìkan lè wá ṣe kíní kan jù kan lọ ni. But tí Pasuma àti Saheed Osupa ní fẹ́ sọ. Interview kan wà tí mo wò. Tí Saheed Osupa ti sọ wípé òun lòun lọ bá Pasuma pé òun fẹ́ máa bá ṣọ̀rẹ́. Tí n bá rí interview yẹn, máa try láti pull it out, máa pull it house. Máa jẹ́ kí everybody go. Ọ̀rọ̀ yẹn a ti máa lọ bí 15 years ago or 18 years ago. Ọ̀rọ̀ yẹn ti pẹ́ nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìjà wọn. Nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìjà wọn ló ṣe interview yẹn. Inú ọ́fíìsì ẹ̀ báyìí orí ṣáà ló jókòó sí. I could remember that interview. Mo like Saheed Osupa lórí matter kan. Bínú ẹ̀ bá ṣe rí ló ṣe máa ń sọ̀rọ̀. And Pasuma àti Saheed Osupa, they are so close before. Very, very close. But because of ojúmílọ, ojúmílọ, orin tó jọ ń kọ, àwọn fans máa wá jáde, wọ́n bẹ̀rẹ̀ sí ń kọ́ sí wàhálà níbí, wọ́n á kọ́ sí wàhálà níbí. Àwọn náà máa rí àwọn gẹ́gẹ́ bíi pé àmójú Paso lọ náà, Saheed Osupa náà pé Saheed Paso mójú Saheed Osupa lọ náà, Saheed Osupa báwo kí ló ń kọ, ó kàn kéwì ní náà. So kíní ẹ̀ wá di wàhálà débi pé wọ́n jẹ́ ìjà yẹn for more than 20 something years or 20 years. But mo notice in recent time wọ́n ti settle controversy wọn because there was a time tí Saheed Osupa tó kọrin kan wípé ànábì ní Paso ibẹ̀ mo ti rí pé àwọn guys ti parí ìjà wọn. And most of the time tí Pasuma bá wà lórí stage tó bá ó máa pe Saheed Osupa live wọ́n jọ máa sọ̀rọ̀. Tí Saheed Osupa bá wà lórí stage ó máa pe Pasuma live wọ́n jọ máa kọrin ara wọn. Kò sí nǹkan tó dàbí gbogbo kan wọn báyìí because mo ń rò kankan pé kí ni àtúbọ̀tán Síkírù Àyìndé Barrister àtúbọ̀tán ìjà tí Síkírù Àyìndé Barrister àti Kollington Ayinla tí wọ́n jà kí ni nǹkan tó mú wá fáwọn méjèèjì nígbà tẹ́nìkan lọ. I didn't see any benefit. And Pasuma is the kind of person that is very coded, cool guy. He believe in peace. Lójú ti tèmi, Saheed Osupa like kó tatọ́ síbẹ̀, but Pasuma ò kì í fẹ́ stain, kò jẹ́ kì í fẹ́ jà. Òun náà ní tiẹ̀ o, but kò kì í fẹ́ jà, kò jẹ́ ń fẹ́ kí wọ́n stain òun, ó máa wà lẹ́gbẹ̀ẹ́ ká máa wò ni. So nígbà tí mo wo interview yẹn mo rí pé ìjà yìí ti tán, ó wá kù sọ́dọ̀ àwọn fans. Because ìjà Pasuma àti Taye Currency àwọn fans ló jẹ́ kó tán. Àwọn fans ni kò jẹ́ kó tán. Torí to me mi ò rí benefit torí àwọn kan pariwo Taye Currency ní láti lọ dọ̀bálẹ̀ fún Paso. For what now? Kí ni age Paso? Kí ni age Taye Currency now? Ọlọ́run ẹ mọye èèyàn tọ́lọ́run ti lò fún ẹ mọye èèyàn tọ́lọ́run lò látara Paso láti kó gbé everybody ga ni. A lot kò ń ṣe Taye Currency nìkan náà. So mo wá help ẹ omi ìgbé kí n sọ ẹ dọlọ́run. Ohun Taye Currency ló padà lọ tó lọ dọ̀bálẹ̀ o, but tó bá yẹ pé mi ò máa ní kó má lọ ni. Ó ti ṣẹ̀tọ́, ó ti apologize, ó ti jáde, ó ti kọrin, ó ti bẹ̀bẹ̀, ó ti sọ everybody pé ọ̀gá òun ni, bàbá òun ni, kò tó àwọn fans náà. Nígbà tó ti lọ sí jíra àbí kí ló ń pe ibi tí wọ́n lọ máa lọ yẹn, tó tún lọ bá nínú yàrá ẹ̀, tó tún lọ bẹ̀bẹ̀, tó lọ ṣe gbẹ̀. Àwọn èèyàn tó sọ pé kò dọ̀bálẹ̀, ó ń ṣègbéraga. What is our problem? Man yìí Pasuma is a peace man. A kò fẹ́ máa sọ wọ́n lẹ́nu ni. Now ẹ wo bó ṣe gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ láàrin
òun àti Paso ń sìn amójẹ rí pé Pasuma fún ara ẹ̀ ó ti tán Òṣùpá tún ara ẹ̀ ó ti tán nú ẹ̀ torí mo wo interview kan tó ṣe pẹ̀lú Yomi Hamzat òun ti ṣe yẹn ti pẹ́ tó sọ pé àwọn ti dàgbà àwọn ti bímọ kí ló fẹ́ máa jà fún ẹ wo ọ̀rọ̀ tí Pasuma sọ nípa Saheed Osupa ibẹ̀ mo ti rí pé tíjà bá tún ṣẹlẹ̀ láàárín Pasuma àti Saheed Osupa àwọn fans ni torí àwọn ló ń cause most of the controversy àwọn ló máa sọ pé léyìí sọ ọ̀rọ̀ máa tú ìsọ̀rọ̀ ni o nǹkan ẹ̀mí lèèyàn kan mí ni o wọ́n ní Pasuma ló ń bá wí Saheed Osupa ló ń bá wí. What is our problem? The only thing tẹ́mi rò pé a lè ṣe ni pé ẹ má jẹ́ ká máa cause controversy at least àwọn méjèèjì Ọlọ́run ti gbàdúrà wọn to the extent tó yẹ pé kò sí nǹkan náà tó ń fẹ́ ní life wọn tọ́lọ́run ò tí ṣe kò sí nǹkan náà tó ń fẹ́ life wọn tọ́lọ́run ò tí ṣe nígbà tíjà Pasuma àti Taikon tó fẹ́ ṣẹlẹ̀ ní time tí Taikon ń fẹ́ máa brag lórí àwọn properties àwọn kílógẹ̀ mo jáde mo dídí sọ gbọgbẹ́ ni wá Taikon má lọ try ẹ̀ no because this man has helped you to the extent that you are not supposed to forget Pasuma in your life. Pasuma gbọ́dọ̀ wà nínú ìwé ìtàn tó máa fi kú kò sí bó ṣe lè ga tó. So Ọlọ́run jẹ́ bá ṣe ó bẹ̀rẹ̀ sí ń jáde bó tẹ̀ jẹ́ pé Pasuma pẹ́ kó tó bẹ̀bẹ̀ ó bẹ̀rẹ̀ sí ń jáde ó bẹ̀rẹ̀ sí ń apologize ó ń ṣe gbogbo ẹ̀ but àwọn fans yìí ló jẹ́ kó tètè tán ó tún lọ again mo tún repeat ẹ̀ ó tún lọ again sínú yàrá ẹ̀ nígbà tó ti lọ sí múra ó tún lọ bẹ̀bẹ̀ wọ́n tún jọ parẹ́ wọ́n sọ pé kókò tó sẹ́kù dọ̀bálẹ̀ ó máa dọ̀bálẹ̀ gbalaja báyìí ni àwọn fans ní problem wọn ní Fuji àbí any celebrity bá ti ṣẹlẹ̀ lé lórí anyway a ní fídíò báyìí lọ lórí ètò orúkọ mi ò yí padà ọmọọba Oyeyemi Lẹ́gùṣì ó dìgbà kan náà. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa ẹ jọ̀ọ́ subscribe hẹ́tẹ̀. Face TV was Swoby.